mi ò dé ọwọ́ tí mo wà yìí nítorí mi ò ń ṣe ọ̀rẹ́ ìjọba tó wà lórí oyè àṣọ rẹ̀ o ò fẹ́ ń lò ló ń dání ẹni tó ń fò káàkiri ọ̀rẹ́ ìjọba ni lọ́wọ́ gbogbo ọ̀nà ọmọ o ẹnìkan wà sọ pé ààrẹ ń wá agbádá ààrẹ ọ̀nà kakanfò wo ló mọ̀ láti 1964 tí ò wà agbádá níbo lè ẹsẹ̀ làkítọ́lá ń lọ tí ò wọ agbádá níbo ni MKO bá ń lọ tí ò wọ agbádá àbí kó wọ súùtù ta lè mi fẹ́ fi jọ tí máa wọ ṣòkòtò pé ààrẹ òdìbò sí ìran ààrẹ tó máa ń jó lòṣì àbí ààrẹ látòòṣà 1860 to 1886 tẹ bá mọye ilẹ̀ tí ààrẹ látòòṣà ní nìbàdàn ó kọjá bẹ́ẹ̀ about 2 to 3% of the entire Ìbàdàn ààrẹ látòòṣà ló ní ọlọ́lá ni gbogbo ẹni tó bá ń jẹ ààrẹ. wọ́n ti ní kí wọ́n má fi Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá wé ẹnikẹ́ni o tí a bá sọ nípa èèyàn tó ní akíkanjú tó sì tún nífẹ̀ẹ́ ọmọ Odùduwà bí wọ́n ti ṣe ń fa ọ̀rọ̀ ọ̀hún lọ́tún bẹ́ẹ̀ ni wọ́n ń fà á lọ́sì. ohun táwọn ọmọ ẹ̀yìn Iba Gani Adams ẹni tí í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá sì ń tẹnumọ́ ni pé lóòótọ́ ni wọ́n fún ọkùnrin akíkanjú ọmọ Arígídí àkókò yìí lóyè ńlá gẹ́gẹ́ bí olórí jagunjagun gbogbo ìran Yorùbá pátápátá ṣùgbọ́n ó kù kinní kan o kíni ọ̀hún ẹ̀yin náà gbọ́ látẹnu ọmọ Yorùbá yìí. kí ni pírọ́blẹ́mù wa olóṣèlú ló ń dà á láàmú olóṣèlú ló yẹ ká máa lé kiri ẹ fi Gani Adams lọ́rùn lẹ̀ ẹ gbéṣẹ́ fún Gani Adams Yorùbá ẹ fi joyè ní ẹ fún nídà pé kó lò ó inú ilé wo lẹ máa bá nínú ìlú wo lẹ máa dé inú oko wo lẹ máa dé tẹ̀ ní OPC ìjà Fúlàní tá à ń sọ yìí ó ṣẹwà 200 partner àwọn òṣèlú máa jà lókè òkun kọ́lọ̀ máa fi ọ̀run kẹ́ gọ́vnà Lam Adésínà akọni nínú àwọn ọmọ Yorùbá gọ́vnà tá a ti ń yàn ní ọ̀kan ló jẹ́ kí ni problem wa gan ọ̀tẹ̀ ti pọ̀ jù àmọ́ ọ̀nà tó yẹ ká tọ̀ bẹ̀rẹ̀ torí ta bá fún lágbájá ní chance pé kó lọ ṣiṣẹ́ yìí òun náà máa gboríyìn yẹn kí ni tiyín ẹ kíyèsí ẹ wo gbogbo àkàlà bí kí ni wọ́n máa ń pè é lísàbí agbogbo àkàlà at the end of the day nígbà tí wọ́n yẹn jagun tẹ́kí ni wọ́n fi sú wọ́n lọ ti sínú gbó kan wọ́n ní ọwọ́ rẹ̀ sínú gbó kan á máa yọ dọ́gbogbo bá ti dé ìjọ tó gun ti ń dè ìwọ̀n ò lọ sínú gbó yẹn kan lọ pé agbogbo àkàlà kọ́ jáde wá o mo rọ̀ wá ẹ jẹ́ ká gbáradì dáadáa ààrẹ wà lẹ̀ láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí yẹ kó ṣiṣẹ́ ẹ má máa wà áfà ọ̀rọ̀ orí social media àwọn ọ̀pọ̀lọpọ̀ ọlọ́tẹ̀ tó jẹ́ pé ẹgbẹ́ yìí náà ló gbé wọn gòkè ẹgbẹ́ yìí náà ló tírèènì wọn ẹgbẹ́ yìí náà ló mọ̀ ló jẹ́ kí wọ́n mọ̀ bọ́n ṣe ń jagun àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ti lọ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló wà lórí social media fẹ́ẹ́ gbé ẹnu mẹ́ta kan kọ́mẹ́ǹtì ní wọ́n á dẹ̀ máa rún mi. kí ló dé ọlọ́run wà pẹ̀lú gbogbo wa Yorùbá ẹni tó bá ti pé máa nìṣó àwà lẹ́yìn ẹ̀ wọ́n fẹ́ pa ni o. Abíọ́lá tí wọ́n bá dáfọ́ fún Abíọ́lá lè dé pé kó ṣọ́ra ó sì mẹ̀dọ̀ kí èṣe má bàa ṣe èṣe inú ilé kó má bàa ṣe Abíọ́lá ni kò kó ifá yẹn dànù. ìjà rí ìtumọ̀ bọ́ ṣe pa Abíọ́lá dọ̀la Abíọ́lá lé oró lọ́wọ́ ẹran tí o ó lójú olórí ẹ̀ láfíríkà o ìdí tó fi ẹ kí gbogbo àjọ ṣọ́ra nìyẹn tó bá wà nínú ìlú rẹ̀ lọ́kọ̀ tó ń ṣe ẹ ti ẹ̀ dúró ná tí abáyéjogbo lè ti bá bọ́ síta lè ti bá mú ẹ̀pà pupa táwọn ọlọ́dẹ máa ń lò yẹn tọ́lọ́pàá parí mi bẹ̀ yẹn ọlọ́pàá challenge mi tí bá ní báyìí mo ṣe jẹ́ ọdẹ ni mí nǹkan kan ni wọ́n ṣe wọ́n á gbé mi dé station wọ́n á ní gbọ́n ni mo ti rí ibo làwọn Boko Haram ti rí sophisticated weapons tó ń kó wọ̀lú wa ọ̀nà ọ̀gbìn wọ́n gbàgbé wọlé èmi bẹ̀ wọ́n mo rọ̀ wá jẹ́ ká jẹ oògùn tó dáa ta epo sójú bíi tọ́ba nìkan ta epo sí Elédùmarè ọba ọ̀gá ògbó ó wà kò ní èsì kankan tó nígbàgbọ́ lórí ẹ̀ àbígbà tó wọ́n bí ẹ pẹ̀lẹ́sì ni nígbà tó délé ayé ni wọ́n sọ pé orúkọ ẹ rèé àwọn àdẹ̀ máa tẹ̀jọ orúkọ ẹ wo dínà mi láyé ẹnìkan ò láyé ni Daniel ẹnìkan ò láyé nígbà tó dẹ̀ rò pé orúkọ yẹn ọ̀dà tó ó jẹ́ yẹn Daniel yẹn ọsọ di dínà mẹ́ẹ̀ láyé ẹnìkan ò láyé ní jẹ́ bẹ́ẹ̀ orúkọ tó wù ìyẹn ló padà jẹ́ lẹ́yìn òbí Ọlọ́run wá wá pẹ̀lú wa for the greatest good sir. bákan náà
náà ni Ààrẹ Ọ̀nà Kakanfò pàápàá bu ẹnu àtẹ́ lu àṣà kí àwọn èèyàn máa ya fídíò bí wọ́n ṣe ń wọnú igbó lọ́kọ́gun ja àwọn Fúlàní tí wọ́n ń da ilẹ̀ Yorùbá láàmú. Ó sì sọ pé àṣírí ni ètò ààbò, kì í ṣe ohun téèyàn ó máa ṣe ní làlàkókó fẹ̀fẹ̀. Báwo ló ṣe wí? Ẹ wo fídíò yìí. So Ààrẹ Ọ̀nà Kakanfò ní lọ sógun kó gbé kámẹ́rà lọ sógun tí ò tí ì parí ogun. Rìsọ́ọ̀tì kan tí ààrẹ bá mú bọ̀ lógun ni kámẹ́rà àgbéjáde. Ààrẹ ò dẹ̀ ní lọ máa fly drones, which is the secret part of intelligence report, kó máa ṣó ẹ̀ fún àwọn ọ̀tá. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ níwà ní palace kó máa sọ pé a ti crack yìí o, ìlú báyìí lẹ́wà o, ìlú báyìí lẹ́wà, ìlú báyìí lẹ́wà o. Ọ̀nà ń pè ní catastrophe on security strategy. Gbogbo breakthrough tá a ti ní láyé yìí, ní rí wa tá a bá fẹ́ lọ sí operation yẹn, a ní record ẹ̀. Ọjọ́ tá a bá ti mú culprit yẹn àbí tá a bá liberate àwọn yẹn, òun la ṣe máa jẹ́ kí ẹ̀rí. Èyí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn àmú ọ̀dọ̀fin just 3 weeks ago, obìnrin ọgbọ̀n ṣe Yorùbá, àwọn Yíbò kan àti àwọn ará Kútọ́nù, àwọn ọgbìn, àwọn adẹ̀wọ̀ tínúra wọn ọ̀dẹ̀ rìkọ́ọ̀dì nígbà tó wọnú rà yẹn, nígbà tó ń liberate fún máa yẹn tó ń lọ tó rìkọ́ọ̀dì síta. Èyí àwọn gbogbo pọ́tà ti ṣe ìlú adáwọ̀ fẹ́ ṣe operation ká rìkọ́ọ̀dì, because o bá rìkọ́ọ̀dì tó ti lọ ń pòsì àwọn ọ̀tá tó bá yẹ pé ibi tó ń gbé wọn dé, tó bá gbé dé nugbó, wọ́n bá rí pé ti pòsì pé ti close mọ́ àwọn, wọ́n ti gbé wọn jìnnà. In the process, you are putting the life of that person in danger. Àwọn tó ti mú yẹn, tó bá rí pé ẹ ti ń gbé kíní ẹ sí mídíà jù ẹ ti close mọ́, wọ́n lè pa wọ́n. Wọ́n lè pa wọ́n. Wọ́n lè fẹ́ kí gbogbo Yorùbá mọ̀, ilẹ̀ Yorùbá mọ̀ pé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kọ́ má ṣe wọ́n ṣe bá Yorùbá nation struggle jẹ́. Ẹ jẹ́ ká ṣòtítọ́. Wọ́n pariwo, wọ́n pẹ́ nǹkan lẹ̀ pàtó bíjọ́ kejì tí local government ṣáà máa sọ pé wọ́n ti release àwọn yẹn. Ọlọ́pàá ti sọ pé wọ́n release àwọn yẹn. Àwọn tẹ́ ẹ sọ pé wọ́n ti release ní 2 weeks ago. Òun lọ́lọ́pàá ṣẹ̀ wá sọ pé àwọn làwọn release wọn o. Ibodò Ṣáádú ẹ̀mọ́ ní pípọ̀ ṣe dáadọ́ Ṣáádú wà tó ìjìnà sípò tó. Ibodò Ṣáádú làwọn ti lọ dislodge àwọn terrorists yẹn táwọn fi gbà wọ́n jáde. O sínú gbogbo ya fọ́tò, o record bó ṣe ń gbé jáde. A lè máa tọ́ra wa lórí ààbò ilẹ̀ Yorùbá. Nǹkan tẹ́lẹ̀ ò dẹ̀ fi ń tọ́ra mi jẹ ni pé èyí bá lè ṣe díẹ̀díẹ̀ máa ṣe. But tá a bá fẹ́ ṣiṣẹ́ tá a bá fẹ́ kó tọ́ ni pé kí gbogbo àwọn ẹgbẹ́ tó wà lábẹ́ wa ká ṣiṣẹ́ pẹ̀lú ìjọba, ó ní collaboration. Èkejì, tí àwọn gómìnà bá gbà, mo ń kọ́ ọ̀fù state police, mo ti ń kọ́ ọ̀fù state police nísìn. Ó ti lé ní more than 20 something years, mo ti ń kọ́ ọ̀fù kí ìjọba ṣe state police on the structure. Èmi state police yẹn ní National Assembly ti ṣe báyìí. Wọ́n ń ṣe díìlì ẹ̀ lọ́wọ́ ní gbogbo 36 states lọ́wọ́ báyìí. Kí president buwọ́ sí. Ní president bá di buwọ́ sí, tí state police bá di wá ní tọ́ra wa jẹ mọ́. Ọpọlọ lẹ́yìn fi ń jagun ìdẹ́gbẹ́ gbogbo pé kárí mi. Àmọ̀tẹ́yìn bá tí OPC bá fẹ́ wọ gbólókè Ògùn, àrí kó less than 2 to 3,000 people wọ́ bẹ̀yìn. Olórí ogun bá fẹ́ jagun, mo gbọ́dọ̀ agree pẹ̀lú kábíyèsí Aláàfin, mo gbọ́dọ̀ bá ọba Ọọ̀ni of Ifẹ̀ sọ̀rọ̀, mo gbọ́dọ̀ bá àwọn aláṣẹ sọ̀rọ̀ kí tó ọ̀dà ọmọ ogun ilẹ̀ Yorùbá la pè é. Kí wá lọ kó 2,000 3,000 people wọnú igbó òkè òru. Tí Gómìnà Mákindé ò fọwọ́ sí. Ṣé mọ̀ pé èèyàn ti kógun wọ̀lú láì jẹ́ kó lórí ìlú mọ̀ yẹn. Ṣùgbọ́n tẹ bá ṣiṣẹ́ pẹ̀lú gómìnà, wọn ò ní impose coffee against yín. Àìṣiṣẹ́ pẹ̀lú gómìnà ni gómìnà wò pé ta ló improve traditional security architecture wèyí.
gbogbo strategy táwọn ti ń map láti lẹ̀ ẹni yìí mà ti ń dàrú máa lọ́wọ́ pẹ̀lú fídíò tó ń ṣe pẹ̀lú nínú gbogbo plan ta ní bóyá wọ́n fẹ́ pèsè ransom ni àbáwọn ọlọ́pàá fẹ́ hit wọn ni ọgbọ́n ẹ̀ máa dàrú wọ́n ṣe declare coffee experience ni a ti mọ̀ pé ìjọba á ṣe irú ẹ̀ fún ẹ tó o bá collaborate pẹ̀lú torí tó o bá lọ gba ṣáì mọ́ ìjọba lọ́wọ́ àwọn aráàlú á máa pariwo pé kán resign if an individual organization bá ti ń ṣe iṣẹ́ security kí ló ń gbowó kí ló ń gba location fún kí làwọn sọ́yìn ẹ̀ fún kí ló campaign fún so rival wà láàrin èèyàn àtijọba tó o bá collaborate pẹ̀lú o fẹ́ fún yín ní good example tí ẹ̀yọ́ bá jẹ́ landlord nulẹ̀ tó ẹ̀ kò lónìí nulẹ̀ ìwọ ló gba gate man ìwọ ló gba chef ẹnìkan wá ní òun fẹ́ wọnú ilé ẹ̀ òun fẹ́ ṣọ́nú ilé ẹ̀ láì gbàṣẹ lọ́wọ́ ẹ̀ ló má gbà fún kò possible báwo àwọn ẹlòmíì tó sọ̀rọ̀ ní social media máa ní sórí àwọn ilé ìpèsà oyè ààrẹ ọ̀nà kakanfò máa ń ṣe oyè kékeré tí máa lọ gùn sọ́wọ́ ìjọba tí mi ò ní bá ìjọba sọ̀rọ̀ tí máa lọ place wọn lọ́wọ́ tó wá fi mí gba star. Alore TV Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye